أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة فون الله سبحانه وتعالى، أترويكات جفوج شنلا ومحمد صلى الله عليه وآله وسلم. Ìkẹ́ Ọlọ́run ọba kí ó máa bá orí ilé jẹ́ tán Allah bá dẹ́dà tí ò ní tán tí ò ní parẹ́ kó máa bá. Kó máa wà dúró lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé ẹ̀, àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tá ó pàdé Allah subhanahu wa ta'ala. Àwọn tọrọ lọ́wọ́ Allah bá dẹ́dà ipe kó dákun kó jọ nínú àánú ẹ̀, nínú ìkẹ́, nínú àlékún orí rẹ̀, nínú ìṣe àforíjìn fún àwọn ẹ̀dá rẹ̀, nínú ìṣàmójúkò fún àwọn ẹ̀dá rẹ̀, kó má ṣàbùn ẹnì kọ̀ọ̀kan wọn bẹ̀, kó sì jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wọn láǹfààní nínú ẹ̀. Àwọn tọrọ lọ́wọ́ Allah bá dẹ́dà ipe kó dákun nínú àánú ẹ̀ bákan náà. So orí Islam, orí sunnah Nabi sallallahu ni kó jẹ́ ká parí ìṣẹ̀mí wa lé lórí. So ogun tí ó gbé wa kó ń bẹ̀ ní fitna, ní àdánwò, ní ìdààmú, so kí Allah bá dẹ́dà kó má ṣàṣọ wa kó ń bẹ̀, kó sì yà wá ya nǹkan náà. Àwọn kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ẹni tí Allah bá dẹ́dà bá kọ́dárọ̀ pé kí wọ́n wá pẹ̀lú wa ní ọ̀sán yìí tán tọrọ lọ́wọ́ Allah bá dẹ́dà pé kó má ṣàlékún báràkà rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àti ni'ima rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Ká bá wa gbìyànjú máa tẹ love, like and share, torí èyí tá a fẹ́ sọ yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Òun náà ni àdánwò kan, òun náà ni fìtínà kan, ìdààmú kan, ìbàjẹ́ kan, ìbà ẹ̀sìn Allah bá dẹ́dà jẹ́ kan tó ṣẹlẹ̀ ní ìkan nínú àwọn ìlú ní ilẹ̀ Haúsá, ìyẹn tí ń ṣe Ìlọrin. Táwọn kan jáde tí wọ́n ń kírun ìdí lónìí ní ìlú tó já sí wípé ọba ń bẹ ńbẹ̀, ní ìlú tó já sí wípé àwọn olùjòyè ń bẹ ńbẹ̀, ní ìlú tó já sí wípé ó ní ìmáàmù, so ní ìlú tó já sí wípé ó ní àgbà ìmáàmù nínú rẹ̀. So káwọn kan wá jáde kó wá já sí wípé àwọn wà máa dá kírun ìdí lọ́jọ́ òní yìí. Wallahi al-azim, àdánwò ńlá ni. Wallahi al-azim, ìbàjẹ́ ńlá ni. Wallahi al-azim, ìdààmú ńlá ló jẹ́. So àmọ́ ṣẹ́mà nínú ìṣesí tá wà nílẹ̀ Yorùbá, oníkálukú fẹ́ sọra rẹ̀ di authority mara rẹ̀ lọ́wọ́. Oníkálukú fẹ́ sọra rẹ̀ di pé bẹ́mi ó ṣe tèmi ni, so bẹ́mi ṣe rí tèmi ni. So tí wọ́n fi ń jẹ́ kí oníkálukú kúrò lórí ohun tí Allah bá dẹ́dà àti òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n gbà àbí tí wọ́n ṣàlàyé lẹ́sìn fáwọn èèyàn. Eléyìí ṣẹlẹ̀ nínú ìlú Ìlọrin, ipe àwọn kan lónìí wọ́n ń kírun ìdí, àwọn kan lónìí wọ́n ń kírun ìdí ní òní tó já sí wípé gbogbo mùsùlùmí ayé ló fẹnu kò lórí pé ọdún àwẹ̀ ọdún yìí yóò di ọ̀la. So a ka oṣù Ramadan ọdún yìí, a kà pé 30 nígbà tí Allah bá dẹ́dà ò ti jẹ́ kó rọrùn láti já sí wípé kí a rí oṣù ní àná. Àmọ́ àwọn kan nínú ìlú Ìlọrin wọ́n gbéra wọn dìde tọ̀ àmọ́ bóyá ìmúkúmu ni wọ́n mú tó ta sí wọn lọ́pọlọ tó fi di pé bóyá àwọn ń ròyìn pé káwọn wá kírun ìdí tí wọn lónìí. Àmọ́ bóyá ìfàkúfà kan ni wọ́n fà tó ta sí wọn lágbárí tó fi di pé wọ́n gbéra wọn dìde pé àwọn fẹ́ máa kírun ìdí lónìí.
so láti inú ìlú Ìlọrin àfáà Tàrágbá láti inú ìlú Ìlọrin. So tá bá ní ká máa sọ̀rọ̀ ní ìsìn, àwọn kan ó fò bọ́ta, àwọn kan ó jáde pẹ̀lú pé àwọn fẹ́ fọ ìlú mọ́, àwọn fẹ́ fọ ìsìláàmù mọ́, àwọn fẹ́ fọ ìsìláàmù mọ́, nǹkan kan bẹ́ẹ̀. So àwọn aládánwò kan ní láti inú ìlú Ìlọrin tó yẹ kẹ́ fọ̀ wọ́n mọ́, so kẹ́ nà wọ́n blálà tààrà, kẹ́ sì wọ́n ní blálà tààrà pé wọ́n lè máa kírun lọ́jọ́ tí ó já sí wípé àwọn mùsùlùmí wọn fẹnu kò lórí ìrun kíkí lórí rẹ̀ nípa ọdún Ramadan. So àmọ́ tọ̀, àfáà Yahya al-Fulani Kano wọ́n ti parí ọ̀rọ̀ ẹ̀yin ará Ìlọrin, so táwa náà jẹ́ kan nínú àwọn ọmọ Ìlọrin, torí àwa náà ọmọ Ìlọrin náà làwa náà. So ó yé báyìí sìn, àfáà Yahya al-Fulani ti parí ọ̀rọ̀ wa. àfáà al-Fulani sọ wípé tọ̀, oríṣiríṣi àdánwò tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, wípé àwọn ará Ìlọrin náà ni wọ́n kó wọlé Yorùbá. àfáà Yahya al-Fulani ti parí ọ̀rọ̀ yín, ẹgbọ́n táfáà Yahya al-Fulani sọ. Tọ́, àfáà Yahya al-Fulani sọ pé ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin lè lérí ibú, ipẹ́ ilẹ̀ máa ń dá fìtínà lẹ̀. àfáà Yahya al-Fulani ni wọ́n sọ bẹ́ẹ̀, èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o. Tọ́, àfáà Yahya al-Fulani sọ pé ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin lè lérí ibú, ẹ̀yin lẹ̀ ń dá fìtínà lẹ̀ ńlẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ̀ ń dá àdánwò lẹ̀ ńlẹ̀ Yorùbá. So ara àwọn àdánwò táwọn kan náà ọmọ Ìlọrin máa ń dálẹ̀, òun náà ni èyí tí àwọn tí wọ́n ń kírun lónìí nínú ìlú Ìlọrin. Nínú ìlú Ìlọrin fa, ìlú tó ní ọba, tó ní jóyè, tó ní ìmáàmù, tó ní chief imam, káwọn kan wá lórí láyà. So káwọn kan wá ṣe kí ni, kán wá lórí láyà, kán wá jáde ní òní yìí tí mùsùlùmí ò fẹnu kò lórí pé òní yìí ni ìrun bọ́ sí tí wọ́n rí oṣù lánàá. Káwọn kan wá lórí láyà nínú ìlú Ìlọrin, kán wá jáde, kán wá sọ pé àwọn ń kírun Ìdí lónìí. Ẹ rí pé àdánwò ńlá ni, wallah. So àdánwò ńlá ni. àfáà Yahya al-Fulani ti parí ọ̀rọ̀ yìí. So wọ́n ní ẹ̀yin ará Ìlọrin, ilẹ̀ máa ń dá fìtínà lẹ̀ àti àdánwò, gbogbo ọ̀dọ̀ yín ni máa ti ń wá. Èmi jẹ́ ń retí pé ó yẹ káwọn ọmọ ogun Ìlọrin yẹn kán ti lọ arrest àfáà Yahya al-Fulani lórí ọ̀rọ̀ táfáà Yahya al-Fulani sọ yẹn. Àmọ́ àwọn aládánwò wọn ní lọ, so wọn ní lọ, so wọn ní lọ, wọn tó bẹ́ẹ̀. Tọ́, àmọ́ al-muhim, òun ni pé àfáà Yahya al-Fulani fi rinlẹ̀ ipẹ́ ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin lẹ̀ máa ń dá àdánwò lẹ̀. Ẹjá tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Tọ́, àfáà Yahya al-Fulani sọ pé ẹ̀yin ará Ìlọrin, ẹ̀yin lẹ̀ máa ń dá àdánwò lẹ̀. So níbi tí àfáà Yahya al-Fulani sọ yìí, wọ́n kọ́ káàkiri ilẹ̀ Yorùbá nípa tẹ̀sìn. Ọwọ́ àwọn ọmọ Ìlọrin náà ní ti ń tara, ọwọ́ àwọn ọmọ Ìlọrin náà ní ti máa ń jáde lọ́pọ̀lọpọ̀ rẹ̀. Àwọn ẹni tí wọ́n ń kírun Ìdí lọ́jọ́ òní nìsín, ibo ni wọ́n ti ń ṣe? Inú ìlú Ìlọrin. Inú ìlú Ìlọrin fa, nínú ìlú Ìlọrin, káwọn kan máa jáde kí wọ́n máa kírun Ìdí. So tí mo bá tiẹ̀ fẹ́ wá béèrè, àwọn ọmọ tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọ pé àwọn ń ṣe ògo Ìlọrin yun, kí ni ìtumọ̀ ògo Ìlọrin tẹ́ẹ̀ ń ṣe gan-an? Mo tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín lónìí.
so kí ni àkòrí àti àǹfààní Ògo Ìlọrin tẹ́ sọ pé ẹ̀ ń ṣe yẹn náà? ṣèbẹ́ kóra yín jọ ẹ sọ pé ẹ̀sìn lẹ́fẹ́ máa ṣe, ẹ sọ pé ẹ fẹ́ máa jà fẹ́sìn Allah Ọba Adẹ́dàá. ká ní ẹ bá gbé nǹkan yẹn dání ní ti tòótọ́ láti fi jà fẹ́sìn Ọlọ́run Ọba, ẹni tó kírun yín dì lónìí ó yẹ kẹ́ ẹ ti gbé lọlé ẹjọ́, ó yẹ kẹ́ ẹ ti gbé lọlé ọlọ́pàá, kí àwọn ọlọ́pàá ti pè é sẹ́jọ́ pé èwo ló ṣe nínú ìlú ta ní ọba, nínú ìlú ta ní ìmáàmù. àbẹ́ mọ̀ yí pé wàrífín ni ẹni yìí hù sí ọba ìlú Ìlọrin pẹ̀lú pé ń kírun lábẹ́ ọba ìlú Ìlọrin láláì tí ì sí àṣẹ ọba lórí rẹ̀. Mọ̀ bẹ́ẹ̀ wàláhì kálọ̀bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà. Mọ̀ pé àrífín ni ẹni yìí ń ṣe sí ìmáàmù Ìlọrin, sí chief imam Ìlọrin, ipe ń kírun láláì já sí wípé chief imam Ìlọrin ń kírun. à ń sọ eléyìí dìtú wípé ẹnu al-umma kò wípé àná kọ́ ni the last day of Ramadan, so ìgbà tí wọ́n ti róṣù lánàá a gbọ́dọ̀ complete àwẹ̀ Ramadan kó pé 30 lónìí, ẹnu al-umma kò lórí ẹ̀. so kẹ́nìkan wá jáde nínú ìlú Ìlọrin lábẹ́ ọba ìlú Ìlọrin, kó jáde lábẹ́ chief imam ìlú Ìlọrin, kó máa wá kírun ìdí ní òun tiẹ̀ nínú ìlú Ìlọrin. ká ní ẹ̀yin ọmọ Ògo Ìlọrin yìí, ká ní ẹ bá gbé tẹ́ gbé dání ní tòótọ́ ni, ó yẹ kẹ́ ẹ ti wá kàn lọ́lé. so kódà ó yẹ kẹ́ ẹ ti kàn sí níbi títí ń kírun, kẹ́ kọ́kọ́ fà nífàásà àbí ń fọ́rùn náà, kẹ́ kọ́kọ́ wá ìgbátí fún ipe ìwọ sì lè máa kírun tí ọba ìlú ò tí ì kírun, tó dẹ̀ já sí wípé àìkírun ọba ìlú òun ló bọ́ sójú déédéé al-umma nabi sallallahu alaihi wa sallam lọ́dún yìí. so àmẹ́ ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. so àdánwò lẹ́mọ̀ wá káàkiri àti fìtínà fúnra yín àti ìdààmú fúnra yín, kọ́lọ́run Ọba kó tọ́ yín sọ́nà, kó jẹ́ kẹ́ mọ̀nà. so abẹ́ rí nǹkan báwọn nínú ìlú Ìlọrin fa wàláhì wọ́n lórí láyà gan. ẹ máa wo lónìí mà ní àwọn eléyìí máa ń kírun fa nínú ìlú Ìlọrin fa. wàláhì ní òní ni wọ́n máa ń kírun yìí fa nínú ìlú Ìlọrin. wọ́n kírun yìí nínú ìlú Ìlọrin lónìí ní ìrun ìdí tí al-umma nabi fẹnu kò lórí pé rárá àwẹ̀ yìí yóò pé 30 nígbà tí wọ́n ti rí oṣù lánàá, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà nabi láti yá sí pé káàkà kó pé 30. ọba mùsùlùmí Nàìjíríà Sultan of Sokoto ohun tó ń sọ nìyẹn. ọba ìlú Ìlọrin kò sí nǹkankan tí wọ́n ń tẹ̀lé tó tayọ wípé ìdájọ́ tí Sultan of Sokoto bá mú kalẹ̀ òun ni wọ́n ń tẹ̀lé nígbà tó yá sí wípé emir náà làwọn náà. àwọn ọba tí wọ́n ń ṣe emir gan wọ́n ń tẹ̀lé ìdájọ́ tí ọba Sultan of Sokoto bá mú kalẹ̀, torí pé òun níjọba yàn kó máa jẹ́ ọba mùsùlùmí kódà kó jẹ́ Sufi. so ìlànà mùsùlùmí ni pé wọ́n yìí takọ ẹni tó bá jẹ́ olórí níbi ohun tó bá já sí wípé níbi ohun tí ò bá ti já sí wípé bóyá wọ́n pàṣẹ pé kéèyàn ṣe kíni, kéèyàn ṣẹ̀ sí òfin Allah Ọba Adẹ́dàá. so kẹ́nìkan wá jáde nínú ìlú Ìlọrin kó máa wá kírun lé ọba Ìlọrin lórí, kó máa kírun lé ẹni tó jẹ́ bí chief imam ìlú Ìlọrin lórí ní ìrun ìdí lónìí yìí. wàláhì tẹ́yìn ọmọ Ògo Ìlọrin yìí tẹ́ bá lọ bọ́ńtọ̀ ń kẹ́ gbé, wàláhì kí ìbínú Allah Ọba Adẹ́dàá kó máa bá yín. tẹ́ ẹ̀ bá fi lè lọ ẹ sọ pé ìsìláàmù lẹ́ ń jà fún àbí? ẹ̀yin ọmọ Ògo Ìlọrin tẹ́ ẹ̀ bá lọ sí ọ̀dọ̀ ẹni tó kírun, tẹ́ ẹ̀ bá lọ sọ́dọ̀ ẹni tó kírun ìdí, àrífín eléyìí jẹ́ fún ọba Ìlọrin. tẹ́ ẹ̀ bá mọ ẹ̀tọ́ àwọn ẹni tí wọ́n jẹ́ ọba, àwo ṣàlàyé tí wọ́n ń pè ní ẹ̀tọ́ ọba fún yín, a ṣàlàyé tí wọ́n ń pè ní ẹ̀tọ́ adarí àti olórí fún yín. so
á ṣàlàyé ẹ̀tọ́ ẹni tó jẹ́ adarí àti olórí fún yín. Tẹ́ ẹ̀ bá lọ gbé ẹni yìí, ìbínú Ọlọ́run ọba kó máa bẹ fún yín ẹ̀yin ọmọ ògo Ìlọrin. So nínú ìlú Ìlọrin èèyàn ń kírun lábẹ́ ọba tó já sí wípé ọba náà ní àṣẹ láti sọ wípé òní lọ́jọ́ ìdí ó bọ́ sí, òní kọ́ lọ́jọ́ ìdí ó bọ́ sí, pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ olórí tí ìjọba Nàìjíríà yàn tí ń ṣe Sultan of Sokoto. So nítorí ó dájú pé kò sí tí Sultan of Sokoto bá fi lè sọ pé àná òun ni ààwẹ̀ ó tán, àbí wọ́n ti rí Sokoto wọ́n kàn sí ọba ìlú Ìlọrin ipe tọ̀ òní ló yẹ kọ́dún jẹ́ o. So èèyàn wá ń kírun, kò í ṣe Ìlọrin ni wọ́n ti kírun, kì í ṣe Ìlọrin kí ni wọ́n ti kírun. Ibo ni ilé Àtàrágbá wà? Àtàrágbá, ibo ni ilé Àtàrágbá wà? Ilé Àtàrágbá ibo ló wà? Ṣé Èkó ni ilé Àtàrágbá wà àbí? Èkó ni ilé Àtàrágbá wà? Àbí Ògbómọ̀ṣọ́ ni ilé Àtàrágbá wà? Àbí Ọ̀ṣun ni ilé Àtàrágbá wà? Àwọn aláìmọ̀kan kì í ṣe Ìlọrin ni wọ́n ti kírun. Ó rò pé a kàn fò síta wá ń sọ̀rọ̀ ni? Ó rò pé a kàn jáde tá wá ń sọ̀rọ̀ ni? So inú Ìlọrin làwọn eléyìí ti ń kírun yìí. So inú Ìlọrin làwọn eléyìí ti ń kírun yìí, tí nínú ìlú Ìlọrin so kí Allah bá yẹ́dà kó tọ́ yín sọ́nà. Káwọn kan máa kírun lónìí, wallahi ẹ bẹ̀rù Allah bá dẹ́dà rárá àti rárá. Uqsimu billah. Kò sí bẹ̀rù Allah bá dẹ́dà fún yín. So àní Ìlọrin ni wọ́n ti kírun yìí. Sọ pé kíní. So àní Ìlọrin ni wọ́n ti kírun yìí. Ìlọrin ni wọ́n ti kírun yìí sẹ́. Ìlọrin ni wọ́n ti ṣe kíni, Ìlọrin ni wọ́n ti kírun yìí. So Ìlọrin ni wọ́n ti kírun yìí. Ó yẹ kí wọ́n ṣe blálà fún àwọn ọmọ burúkú tó ń kírun yẹn, wallahi alazim, kí wọ́n ṣe blálà fún wọn tààrà. So Ìlọrin lẹ́wà, kò sẹ́ni kan tó kírun, máa tanra rẹ̀. Ọmọ Ìlọrin kan kọ́ ló ṣe èyí tá ti ẹ̀ mọ̀ dáadáa. Ismail Abdulwahid nínú àwọn, kódà nínú àwọn tó yá sí wípé ilé wọn hàn nínú Ìlọrin, òun ni Ismail Abdulwahid. So mo mọ̀ dáadáa ní Ismail Abdulwahid. Oye báwọn. So òun náà làwọn èèyàn sọ sábẹ́ ibi tí fídíò ń wá yìí pé Ìlọrin led by Sheikh Àtàrágbá. Ṣé ẹni tẹ́ ń wò yìí ẹ rò pé kìí ṣe onímímọ̀ ní Ìlọrin? Ẹ rò pé kìí ṣe ẹni táwọn èèyàn máa ń lọ ni? Led by Sheikh Àtàrágbá, ẹ wá ń sọ̀sọ̀kúsọ̀. So fúndé eléyìí Ìlọrin ni wọ́n ti kírun yìí. Ó yẹ kí wọ́n ṣe àfáà tó kírun yìí kí wọ́n ṣe ní blálà tààrà, ẹgbà tààrà ní òkè, tí èyí ṣe gba kékeré o. So kí wọ́n ṣe ní blálà tààrà, ẹgbà tààrà, ẹgbà gidi.
kí wọ́n ṣe ní kíni kí wọ́n ṣe ní ẹgbà tààrà. So ẹ lọ sábẹ́ péjì bí 20 kírun ìdí yẹn, ẹ rí àwọn tẹ̀fsìrì tí wọ́n ṣe ń bẹ̀, ẹ rí. So bàbá látàràgbá, ibo nílé àtàràgbá wà? Ibo nílé àtàràgbá wà? Agbolé àtàràgbá. Ògbómọ̀ṣọ́ ní ilé àtàràgbá wà. Ògbómọ̀ṣọ́ ní ilé àtàràgbá wà àbí Ọ̀yọ́ ní ilé àtàràgbá wà. Ìlọrin ní ilé àtàràgbá wà. Abẹ́rù pé àmọ́ lọrin ni. Aláwa náà mọ̀ lọrin náà làwa náà mọ̀ sí jákujàku mọ́. So inú Ìlọrin ni wọ́n ti kírun yẹn. So inú Ìlọrin ni wọ́n ti ṣe kí ni wọ́n ti kírun yẹn. Ma indaka shay'un ghayru hadhihi al-ashya ya shaykh intabi. فممن انتبهت عليه أن أرد على كل ما يريد إفساد دين الله. nínú ohun tí mo ní ìntìbá lé lórí ni pé gbogbo ẹni tó bá fẹ́ ba ẹ̀sìn Allah ẹ̀dà jẹ́, so ká má ṣe kí ni ká má ṣe rọ́dù lé lórí. Ìbàjẹ́ lélé yìí jẹ́. So ìbàjẹ́ lélé yìí jẹ́. Kódà kó má wàá jẹ́ inú Ìlọrin ni wọ́n bá ti kí gan, ẹni tó kírun yìí àfá àtàràgbá ni ọmọ Ìlọrin ni. So ọmọ Ìlọrin ni káwọn ọmọ burúkú yìí kán lọ arrest ẹ̀ kán lọ gbé. So nínú ìlú tó yá sí wípé ọba wà fà. Wallahi mo fi Allah bàrẹ́dà tó dá mi mo fi búra, uqsimu bi rabbil Ka'aba, inú ìlú Ìlọrin ni wọ́n ti kírun yìí. Mo fi Allah bàrẹ́dà mo fi búra, inú ìlú Ìlọrin ni wọ́n ti kírun yìí. Nítorí péjì yìí live stream Juma Adam Abdullah, péjì yìí live stream Sheikh Juma Abdullah, ó yé báyìí sìn. So ní bí ọjọ́ méjì sẹ́yìn péjì live stream Juma Adam Abdullah, so ó live stream ẹ̀. So fún délé yìí Ìlọrin ni wọ́n ti kírun yìí, inú Ìlọrin ni wọ́n ti kírun yìí. Ìrun òfò tí wọ́n kí tálọ́bà ẹ̀dá ò pa wọ́n láṣẹ, tánàbí ọ̀sọ́lámù ò pa wọ́n láṣẹ, inú ìlú Ìlọrin ni wọ́n ti kí. Ní ìlú tó lọ́ba tó níjòyè fà, ní ìlú tó ṣe kíni tó ní ọba àti ìjòyè, kẹ́nìkan wá máa kírun ìdí nínú ìlú Ìlọrin láláìsí àṣẹ ọba lórí rẹ̀, láláìsí àṣẹ ọba mùsùlùmí lórí rẹ̀, wallahi ó yẹ kí wọ́n lọ mú kí wọ́n ṣe lálàsí blálà fún. Àkọ́kọ́ náà ó yapa Nabi sallam. Ẹ̀kejì ó tún yapa olórí mùsùlùmí, ó tún yapa àwọn ọba tí wọ́n ń bẹ lábẹ́ olórí mùsùlùmí, nítorí nínú àwọn ọba tí wọ́n ń bẹ lábẹ́ olórí mùsùlùmí Nàìjíríà òun ni ọba ìlú Ìlọrin wà. So fún pé ó yapa, ó yẹ kí wọ́n ṣe ń blálà tààrà, ẹgbà tààrà ló yẹ kí wọ́n ṣe àfá tààrà báyìí. Wallahi al-azim. غير المغضوب عليهم ولا الضالين. أولم أنهم يفتنون في كل عام مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد سنصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر.
الله أكبر 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل أعوذ الرحمن أياما تدعو فله الأسماء الحسنى ولا تجعل بصلاتك ولا تخافت بها وابتغي بين ذلك السبيل وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله أكبر الله أكبر àní Ìlọrin wọ́n ti ń kírun yìí Ìlọrin ni wọ́n ti ń kírun yìí ẹ lọ gbẹ́nu burúkú dákẹ́ Ìlọrin ni wọ́n ti ń kí. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وعليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر والله أكبر الله جاتكم علينا يا أمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر جاتكم علينا يا أمين الله أكبر الله أكبر لا إله إلا الله Ìlọrin ni wọ́n ti kírun ẹ̀sìn táwọn kí yóò kìí ṣe Ìlọrin ni wọ́n ti kírun yóò ẹgbẹ́ dáwọ̀ tó sọ pé kìí ṣe Ìlọrin lóhun wallahi alazim Ìlọrin ni wọ́n ti kírun yìí wallahi alazim Ìlọrin ni wọ́n ti kírun yìí orí ibú gbáàsì ni wọ́n táwọn ènìyàn ṣe tó bá sí pé Nàìjíríà ń bí ló wà tó wà nínú Nàìjíríà yìí so
tó wà nínú Nàìjíríà yìí tó wá kírun lónìí yìí orí irun àánú ló kí, ó kàn kírun ṣòfò àwẹ̀ rẹ̀ ò tún wá pé. àwa ń sọ fún àfá Tàrágbá yìí pé àwẹ̀ rẹ̀ ò pé, à ń sọ fún àfá Tàrágbá yìí pé ìkẹ́kí nǹkan ló kí, kìí ṣe ohun tá Ànábì sálàmù pàṣẹ ló kí, kìí ṣe ohun tá lọ́bàá ẹ̀dá pàṣẹ ló kí. So ó yé báwọn ìṣìnà àti àánú tẹ́yányá lélẹ́yìí wallahi al-azim. ó sì yẹ kí wọ́n lọ ṣe kíni, ó yẹ kí wọ́n lọ gbé ẹ láwọn ọmọ tí wọ́n ń pariwo káàkiri pé àwọn fẹ́ fọ ìsìláàmù mọ́ tí wọ́n ń tanra wọn yẹn, láwọn ọmọ tí wọ́n ń pera wọn lógo lọ nìyẹn. ó yẹ kí wọ́n wá gbé ẹ, tí wọ́n bá gbé ẹ kí wọ́n wá ṣe ọ́n blálà tààrà, àbí kí wọ́n tí ọmọ ilé fún bí ọjọ́ mélòó kan àbóṣù mélòó kan, kó má rí oòrùn, kó má rí òṣùpá, kó má rí ojú ọjọ́, kó má rí alẹ́. ó yé báwọn. So kí wọ́n tí ọmọ ilé kí wọ́n máa fún ọ ní gàrí jẹ. ó yé báyẹn. So wallahi kí wọ́n gbé ẹ kí wọ́n ṣe blálà fún ẹ, kí wọ́n gbé ẹ kí wọ́n ṣe blálà tààrà, ẹgbà tààrà kí wọ́n ṣe fún àfà tó kírun yìí. So nítorí yìí mà bóyá èèyàn ọmọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ní Sufi báyẹ̀ máa ń fàfàkúfà ni kò yéèyàn, bóyá ẹ̀ máa ń mú nǹkan kí nǹkan ni kò yéèyàn. So bóyá ẹ̀ máa ń fàfàkúfà ni kò yéèyàn, bóyá ẹ̀ máa ń mú nǹkan kí nǹkan ni kò yéèyàn. ìgbà tí ọba mùsùlùmí Nàìjíríà sọ pé kò sí ìrun lónìí yìí, ààwẹ̀ yóò pé 30, á ka Ramadan kó pé 30, tí wọ́n wá jáde tó lórí láyà tó jáde tó wá ń kírun nínú ìlú Ìlọrin. irú ìwà ìlẹ́kọ̀ọ́ wò lélẹ́ ìbáyìí sí tẹ ní sẹ́sìn Allah bàdẹ́dà. So tí wọ́n bá sọ pé àwọn oríṣiríṣi orí ibú tí máa ń jáde káàkiri láti fọ́n kálẹ̀ Yorùbá, tẹ́nìkan bá jáde tó bá sọ pé 90% ẹ̀ àwọn ọmọ Ìlọrin ni wọ́n máa ń fokùnfà rẹ̀, àwọn eléyìí ó dìde ń sin wọ́n máa sunkún káàkiri, òun ni wọ́n ń ṣe yìí ní ìsìn ni wọ́n wá dìde tí wọ́n wá bọ̀ yìí, òun ló ń ṣe ní ìsìn tó yá sí pé wọ́n wá bọ̀ yìí. So Àfáà Al-Fulani Kano kú ti parí ọ̀rọ̀ yín, jẹ́ kí n padà síbẹ̀ lẹ́ẹ̀kan sí. Àfáà Al-Fulani Kano sọ pé Àfáà Al-Fulani Kano sọ pé gbogbo àwọn orí ibú ńlẹ̀ Yorùbá pé àwọn ọmọ Ìlọrin náà ni wọ́n ń fọ okùnfà rẹ̀. ṣé kìí wá sòtọ́ ni ohun tí Àfáà Al-Fulani Kano sọ yẹn sí? bó tẹ̀ já sí pé ìsọkúsọ pọ̀ nú àwọn ọ̀rọ̀ wọn gbá eléyìí tí wọ́n sọ yìí gan, àwọn gan náà wà nínú rẹ̀ fúnra lára wọn. So àwọn gan náà wà nínú ohun tí wọ́n ń sọ yẹn gan fúnra lára wọn láfáà Al-Fulani Kano ipe àwọn ọmọ Ìlọrin o, àwọn làwọn máa ń fokùnfà àwọn ìbàjẹ́ àti àdánwò tí ń bẹ nílẹ̀ Yorùbá. ẹ gbọ́ lẹ́nu Àfáà Al-Fulani Kano. Tọ́ Àfáà Al-Fulani sọ pé aláàlọ́rin gbogbo fìtínà tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yẹn ẹ̀yin lẹ̀ ń dálẹ̀. ṣé kìí wá sóòtọ́ ni? ṣé kìí sóòtọ́ ni? èyí tó da eléyìí tó ń ṣe ṣekúṣe nínú ìlú lọ ní ìsìn, tálẹ́ni tí ó lọ mú ní ìsìn tí ó nà lẹ́gba, tí ó nà ní blálà, tẹ́ẹ̀mù tẹ́ẹ̀ nà ní ẹgba, tẹ́ẹ̀ wá ìgbà tí fún tí ó mọ̀ pé so ẹ má gbá létí. So kò tọ́ súnà kí wọ́n gbáyàn létí. ẹ lè fún ní ìfọ́rùn dé, ẹ wá ìfọ́rùn tó dáa fún, àbí àbàrá tó lálàáfíà kẹ́ dálé. So yóò mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run ọba wọ́n fi táyín, ìfi ẹ̀sìn Allah bẹ̀rẹ̀dà táyín lélẹ́yìí. ó tún wá ń rí ọba Ìlọrin fíngan nínú ìlú Ìlọrin pẹ̀lú wípé ń kírun tí ọba ìlú Ìlọrin ò tí ì kírun. àárín fín ni ọba ìlú Ìlọrin ò sì ní tẹ̀lé nǹkan kan tó tayọ ohun tí Sultan of Sokoto bá gbé jáde ní kíni ní rìsọ́ọ̀tì fún wọn, nítorí pé ọba mùsùlùmí tí ìjọba Nàìjíríà yàn nìyẹn. So gbogbo mùsùlùmí Nàìjíríà sì gbọdọ̀ máa retí in tí ó sọ. So kí wọ́n wá jáde kó máa wá kírun lé ọba emir Ìlọrin lórí, ìlú tó ní chief imam, ó yẹ kí wọ́n wọ ọkàn, kí wọ́n ṣe blálà fún ẹ. So kí wọ́n ṣe kíni, kí wọ́n ṣe blálà tó dáa, tó lálàáfíà, blálà tó ṣe kíni, tó ní àlàáfíà. So blálà tó ṣe kíni, tó lálàáfíà, kí wọ́n nà kó mọ̀ pé so kò sáwàdà nínú ẹ̀sìn Allah bàrẹ́dà.
so ó jọlá pé ó sí lásìkò Umar ibn Khattab kan lásìkò Umar ibn Khattab ló bá dánrùn kan yẹn wò wallahi Umar ibn Khattab yóò ná débi pé yóò ná gbogbo agbárí rẹ̀ tí gbogbo agbárí rẹ̀ ó ta kókó gbogbo agbárí rẹ̀ ni ó ta kókó kan lásìkò Umar ibn Khattab ló bá ṣe jákújákú tó ṣe yìí so ló bá ṣe ìranù tó ṣe yìí kí Allah bá yẹ́dà kó tọ́ yín sọ́nà annabi sallallahu alaihi wasallam nínú ètò fẹsẹ̀ ilẹ̀ nínú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam nínú hadithu ẹgbàwà àfáwà Abu Hurairah radiyallahu anhu ó sọ pé anna nabiyya sallallahu alaihi wasallam qala ipa nabi sallallahu sọ pé wal fitru yawma tuftirun wal adha yawma tudahun ẹgbọ́ so wal fitru yawma tuftirun ọjọ́ tó já sí wípé a sì wáwẹ̀ gbígbà táwà lọ kírun láti jọ́sìn fún lọ́bẹ̀ẹ́dà òun lọ́jọ́ tí gbogbo mùsùlùmí bá ń sínú wal adha yawma tudahun bẹ́ẹ̀dẹ̀ ni ọjọ́ ìgún ẹran fún ọdún iléyá òun ni ọjọ́ tí gbogbo mùsùlùmí bá fẹnukò láti gún ẹran iléyá ń bẹ̀ so kẹ́nìkan wá dìde nínú ìlú Ìlọrin kó lọ máa kírun wallahi àrífín ló jẹ́ fún ọba ìlú Ìlọrin àwọn ọmọ tó ń sọ pé àwọn ń jà fẹ́sìn yìí tó ń kóra wọn jọ tó ń sọ pé ògo Ìlọrin ni wọ́n wallahi al-azim kí wọ́n lọ bẹ̀rù Allah bá dẹ́dà èmi ti mọ̀ pé kò sí dáadáa kan tẹ́ fẹ́ ṣe fún al-umma yìí èmi ti mọ̀ pé kò ṣe kí ni kò síṣẹ́ dáadáa kan tẹ́ fẹ́ ṣe fún al-umma yìí tó tayọ pé orí ara yín lẹ fẹ́ máa jà fún ẹ fẹ́ máa dọ́gbọ́n jà fún ara yín lórúkọ pé fẹ́ jà fáwọn bàbá ẹ fẹ́ fọlẹ̀ Yorùbá mọ́ ẹ kàn tanra yín so tẹ́ bá wá tó bá tẹ́ bá mọ̀ yìí pé má nà ń blálà tó pọ̀ o ẹ má nà ń blálà tó pọ̀ o ẹ má nà ju kó má pé mẹ́wàá o so kó má pé mẹ́wàá blálà tẹ́nà ẹ má jẹ́ kó pé mẹ́wàá o kó rọra jẹ́ bí mẹ́sàn-án àmọ́ mẹ́sàn-án tẹ́nà yùn kó mọ̀ yìí pé nǹkan bá òun so nítorí àìníyàn ní blálà tayọ mẹ́sàn-án tí ì bá ti jẹ́ hadu tí ì bá ti ṣe hadu tí Allah bá rẹ̀dà gangan fún aláàrà bójíṣẹ́ rẹ̀ gbé kalẹ̀ àìníyàn tayọ blálà mẹ́sàn àbí àìníyàn tayọ blálà mẹ́wàá so at least ẹkànnà mẹ́sàn nínú blálà àmọ́ mẹ́sàn tẹ́nà nínú blálà ẹ jẹ́ kó wọnú agbárí rẹ̀ kó mọ̀ pé nǹkan bára òun nínú blálà kẹ́ẹ̀nà kó mọ̀ pé mẹ́sàn tó bóun lára yẹn ó lálàáfíà dáadáa ẹ̀ńkà lọ́bẹ̀ ẹ̀dà kó tọ́ yín sọ́nà so àwọn olùmẹ̀sìn wọ́n sọ fún wa lórí hadithu yìí wọ́n ní ìtumọ̀ walfitru yawma tuftirun wal adha yawma tudahun wal adha yawma tudahun ó ní pé anna an-nasa idha lam yuftiru fi hadha al-yawm tí àwọn èèyàn ò bá ṣe kíni tí wọ́n bá ṣí wáwẹ̀ ní ọjọ́ òní wajaba alayhim muwafaqatuhum ọ̀n ní ṣe Sultan of Sokoto báyìí sìn Sultan of Sokoto yìí Allah bá dẹ̀dà gbé àṣẹ lé lọ́wọ́ lórí àwọn mùsùlùmí Nàìjíríà yìí pé kóhun jẹ́ ni tí ó máa darí àlámọ̀rí àwọn mùsùlùmí so nínú ìlú Ìlọrin tí wọ́n ti wá kírun yìí ọba tún wà ń bẹ̀ tó já sí pé Allah bá dẹ̀dà gbé àlámọ̀rí ìlú Ìlọrin lé lọ́wọ́ tó já sí pé ọba láṣẹ lórí ìlú náà àtẹnikẹ́ni tó bá wà nínú ìlú náà so ní èyí tí ò ní yapa ẹ̀sìn Allah bá dẹ̀dà ó yé báyìí sìn tọ́ àwọn mùsùlùmí tó tún wà ní ìlú Ìlọrin náà so ìfẹnukò wọn yí pé òníyè ìṣọjọ́ ọdún á ka ààwẹ̀ Ramadan pé 30 ẹni tó bá yapa irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó bùkátà sí kí wọ́n dá ṣẹ̀ríà fún kí wọ́n kọ́ lọ́gbọ́n kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ kí wọ́n dá lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ò níyùn so àyà tó níyùn kí wọ́n ṣe ní ẹgbà tààrà kó mọ̀ pé so kó mọ̀ pé èyàn láyà sẹ́sìn Ọlọ́run ọba ẹni àmọ́ ta ló fẹ́ ṣe àwọn ẹni tí wọ́n ṣe so àwọn tí wọ́n ṣe náà àwọn tí wọ́n gbádùn náà ní tó yá sí pé àǹtọ́ kálọ̀bẹ̀ ẹ̀dà kó tọ́ wọn sọ́nà kálọ̀bẹ̀ ẹ̀dà fi wọ́n mọ̀nà so ara wọn ni wọ́n fẹ́ máa jà fún lórúkọ ìpẹ́sìn wọ́n fẹ́ máa jà fún wàhálà ìgbésí ayé wọn wàhálà ìgbésí ayé tí wọ́n nu wàhálà ìgbésí ayé tí wọ́n nu ẹnìkan sọ bíbá yìí pé kí Ahmadu ti ẹ̀ dìfẹ́mù ohun tí gbogbo yín wá nù àwọn òṣìṣẹ́ fún pé ká dìfẹ́mù ẹ̀kọ́ làwọn wá ń kọ́ àwọn ẹni tí wọ́n bá lẹ́kọ̀ọ́ ń bí ẹ̀kọ́ làwọn wá ń kọ́ àwọn ẹni tí wọ́n bá lẹ́kọ̀ọ́ ń bí so
orí mi kémi jáde lọ́jọ́ kan kí má ka aya kí má ka hadisi kí má sọ̀rọ̀ ẹ̀sìn èmi ń ṣe léyùn orí kí n jáde lọ́jọ́ kan kí má ka tíra kí má ka kéwu kò sí ààyè fún léyùn wájú mi ní tíra lórí fáwọn ọmọ ìyá rẹ̀ súfí tó bá fẹ́ ṣe kúṣe tó bá fẹ́ lórí wọn gbóná so a máa ń gbé káàkiri fún wọn ni ó yé báwọn so fún délé kò sáàyè defamation of character lọ́dọ̀ tiwa kéwú làwa wà fún so ẹni tó ṣerú nǹkan yẹn nínú ìlú Ìlọrin ó yẹ kí wọ́n lọ gbé kí wọ́n ṣe blálà fún káláwọn ọmọ ogun Ìlọrin yún bá mọ̀ lóòótọ́ ká ní lóòótọ́ ohun tí wọ́n ń ṣe ní pé ká ní lóòótọ́ ohun tí wọ́n ń ṣe ní pé wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ fọ ìsìláàmù mọ́ but àwọn mọ̀ pé ìsìláàmù kọ́ ni wọ́n fẹ́ fọ̀ mọ́ torí ẹni tó fẹ́ fọ́ ìsìláàmù mọ́ tó yá sí wípé igbá ayé pẹ̀lú òun jókòó tì kí ló fẹ́ fọ̀ mọ́ lára ìsìláàmù òun gán bùkátà sí kọ́ kọ́ fọ ìsìláàmù ara rẹ̀ mọ́ ní pé ó dóná eléyìí kìí sí lára ìsìláàmù jùlẹ̀ ṣe gbogbo ẹ̀ ó yé báyìí so tó tọ́yẹ nínú tó fẹsẹ̀ rinlẹ̀ òun ni pé Abdullahi ibn Umar radiyallahu anhu ó gbẹ́gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam anna rasulallah sallallahu alaihi wasallam qala ipe annabi sallallahu alaihi wasallam sọ ipe annabi sallallahu alaihi wasallam dhakara ramadan annabi sallallahu ó sọ̀rọ̀ nípa kíni ó sọ̀rọ̀ nípa ramadan ó sọ̀rọ̀ nípa kíni ó sọ̀rọ̀ nípa ramadan faqal annabi sallallahu wá sọ ipe la tasumu hatta tarahu al-hilal ẹ má ṣe gbààwẹ̀ àfìgbà tẹ́ bá tó rí ìlétésù so àfìgbà tó bá tó ṣe kíni tó bá tó rí ìlétésù ṣé ìwọ ṣe ọmọ Ìlọrin ni shut up your mouth ọmọ Ìlọrin náà lèmi náà tí n bá wá jọmọ Ìlọrin ṣé tó bá wá ń ṣàgbákò nínú Ìlọrin káwá máa wòran ọmọ Ìlọrin wa náà ló testify sí pé ẹ̀yin aláàrọ̀rin náà lẹ́ máa ń dá fìtínà lẹ́ máa ń dá àdánwò lẹ̀ àfáà Al-Fulani sọ pé àwọn ọmọ Ìlọrin náà wọ́n máa ń dá oríṣiríṣi àgbákò lẹ̀ so àfáà Al-Fulani ti sọ pé ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin lẹ́ máa ń dá oríṣiríṣi jàmbálẹ̀ sílẹ̀ Yorùbá àfáà Al-Fulani tẹ̀ sọ débi pé ẹ̀yin lè lérí ibú lẹ́nu àfáà Al-Fulani ni àfáà Al-Fulani sọ pé ẹ̀yin lè lérí ibú ìyẹn àwọn ọmọ Ìlọrin pẹ̀lú àwọn àgbákò tó máa ń dálẹ̀ so fún délé mo jẹ́ wá ń retí èyí tó tẹ̀ jáde nínú àwọn ọmọ ogun Ìlọrin tí ó wá sọ pé ọya ẹ lọ petition àfáà Al-Fulani náà àmọ́ wọn bí wọn dáa kí wọ́n ṣe jàmbá ni wọ́n kàn fẹ́ máa ṣe fúnra wọn oye bá tó Abdullahi ibn Umar sọ pé Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa Ramadan Ànábì sallallahu wá sọ pé la tasumu hatta tarahu al-hilal ẹ má ṣe gbààwẹ̀ Ramadan àfìgbà tẹ́ bá tó rí ìlétésù wala tuftiru hatta tarahu ẹ sì má sínú ààwẹ̀ that is ẹ má síwáwẹ̀ gbígbà so títí tẹ́ fi rí ìlétésù wọn àwá rí ìlétésù lánàá ọba mùsùlùmí Nàìjíríà Sultan of Sokoto wá kéde ipe ààwẹ̀ àgbà pé 30 tó túmọ̀ sí pé òní yìí àgbà ààwẹ̀ lónìí yìí bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀la ó máa jẹ́ ọdún tẹ́lọ́bà ẹ̀dà bá fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ kí ẹnìkan wá jáde ní Ìlọrin kó wá máa kírun ìdì ní ìlú tó já sí wípé ọba ìlú náà gan ohun tí Sultan of Sokoto sọ òun náà làwọn náà tẹ̀lé nítorí láàrin wọn àti Sultan of Sokoto ohun tó dájú ni pé àbáṣepọ̀ tó ní agbára ń bẹ láàrin wọn kẹ́nìkan wá máa yapa Allah àtòjíṣẹ́ rẹ̀ kó wá máa yapa àwọn lọ́balọ́ba tálọ́ba dẹ́dà gbé àṣẹ fún ó yẹ kí wọ́n dá ṣẹ̀ríà fún tọ̀hún wallahi àwa mọ iye àwọn lọ́balọ́ba fún wọn fa so àwọn ẹni tó bá jẹ́ olórí gẹ́gẹ́ bí mùsùlùmí Ahlus Sunnah àwa mọ iye wọn as in iye tálọ́ba dẹ́dà gbé fún wọn nídàárí so ibi tó bá kàn ti sọ pé káṣẹ sófin alọ́ba dẹ́dà àwọn ò ní bá wọn lọ́bẹ̀ so a sì ní máa sọ ìsọkúsọ sí wọn torí alọ́ba ẹ̀dà ló fún wọn ní agbára alọ́ba ẹ̀dà ló gbé wọn sípò bẹ̀ so àmọ́ wọn ní pa wá láṣẹ ohun tí ò dá ká tẹ̀lé so eléyìí so gẹ́gẹ́ bí ẹ̀sìn alọ́ba ẹ̀dà ṣe kọ́ wa nìyẹn so àwọn sọ́dọ̀ wọn sọ pé fa in gumma alaykum faqduru la so tí ìlétésù tó bá sápamọ́ fún yín tí nǹkan kan di tẹ́ẹ̀rí faqduru la ẹ̀ka ààwẹ̀ Ramadan kó pé 30 hadithu mi tí wọ́n gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam òun ni pé ká complete ààwẹ̀ Ramadan kó pé 30 gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam pé sumu li ru'yati
ẹ gbààwẹ̀ Ramadan pẹ̀lú ìrí ìlétésù wa aftiru li ru'yati ẹ dẹ̀ síwáwẹ̀ gbígbà pẹ̀lú pé ẹ̀rí ìlétésù fa in ghubbiya alaykum tó wọ́n bá mú ìlétésù pamọ́ fún yín tí nǹkankan di tẹ́ẹ̀rí fa akmilu iddata sha'bana 30 ẹ complete òǹkà oṣù Sha'ban kó ṣe kíni kó pé 30 so ẹ complete oṣù Sha'ban kó ṣe kíni kó pé 30 that is so tí ẹ bá rí oṣù ní on the 29 of Sha'ban so kó tó di ọjọ́ àkọ́kọ́ Ramadan ẹ complete Sha'ban yẹn kó pé 30 tó bá pé 30 ọjọ́ tó bá tẹ̀lé ẹ mú Ramadan oṣù yọ kò yọ as far tí oṣù Sha'ban ti pé 30 so ẹ mú Ramadan direct bẹ́ẹ̀ dẹ̀ ni tí Ramadan bá pé 29 tẹ́ ẹ wá oṣù tí ẹ rí so ẹ complete Ramadan kó pé 30 so tó bá ti pé 30 ọjọ́ tó bá tẹ̀lé báyìí yóò máa jẹ́ àkọ́kọ́ ọjọ́ oṣù Shawwal so yóò máa jẹ́ ọjọ́ ọdún fún yín yóò máa ṣe kíni yóò máa jẹ́ ọjọ́ ọdún fún yín so kẹ́nìkan wá jáde àṣẹ tá Ànábì ọ̀sálẹ́mù pa yìí àṣẹ tí Allah bẹ̀rẹ̀dà tó pa Ànábì ọ̀sálẹ́mù láṣẹ pé kó pa fún wa yìí nítorí ohun tá Ànábì ọ̀sálẹ́mù tọ́ fún olùgbàgbọ́ òdodo lóbìnrin kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tí Allah tàbójíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá dájọ́ nǹkan kan tí wọ́n ṣe òfin nǹkan kan kò tọ́ fún wọn kí wọ́n ní nǹkan míì ní ẹ̀sìn kí wọ́n ní ìfẹ́númì tí wọ́n fẹ́ tẹ̀lé yàtọ̀ sí ohun tí Allah subhanahu wa ta'ala ọba dẹ́dà ti ṣe kíni tó ti ṣe yàtọ̀ sí ohun tí Allah subhanahu wa ta'ala ọba dẹ́dà tó ti ṣe kíni tó ti ṣe lófin àti òjíṣẹ́ rẹ̀ so Allah bẹ̀rẹ̀dà sọ fún wa náà pé wa man yuti'ir rasula faqad ata'a Allah ẹni bá fi lè tẹ̀lé òjíṣẹ́ Allah bá dẹ́dà ó ti tẹ̀lé Allah bá dẹ́dà nìyẹn wa ati'u Allah wa ati'u ar-rasul ẹ tẹ̀lé àṣẹ Allah bá dẹ́dà ẹ tẹ̀lé àṣẹ annabi rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam wa ulil amri minkum ẹ sì tẹ̀lé àṣẹ àwọn adarí inú yín ẹni tó kírun ní ìdí lónìí tó kírun ìdí lónìí nínú ìlú Ìlọrin so khalafa Allah khalafa rasulallah khalafa waliyal amr khalafa amiral mu'minin ó yapa Allah ó yapa òjíṣẹ́ Allah ó yapa adarí àwọn mùsùlùmí Nàìjíríà ó wá bùkátà sí ìjìyà ó bùkátà sí ìjìyà kí wọ́n ṣe blálà fún kí wọ́n ṣe gbà fún kí gbogbo orí rẹ̀ ta kókó so kí wọ́n wé ní ẹgba láti bí orí bọ́ sọ́rùn kí orí rẹ̀ àtọrùn rẹ̀ kó lé ó yé báwọn lẹ́ni tó ṣe kíni tó kírun ní ìlú Ìlọrin lónìí so àtọ̀rọ̀lọ́ alọ́bàrẹ́dà nínú àánú ẹ̀ kó mọ́ ṣàṣàmọ̀nà àfáà náà kó tọ́ àfáà náà sọ́nà kó jẹ́ kí òdodo hàn sí nítorí ìranù gbà ní àfáà náà ṣe nínú ìlú Ìlọrin ni wọ́n ti kírun yẹn ẹ má dá àwọn ọmọ tí wọ́n sọ kátàkátà yẹn lóhùn so ọ̀pọ̀lọpọ̀ wọn mọ àfáà tó kírun yẹn so ọ̀pọ̀lọpọ̀ wọn mọ agbolé yẹn ẹ má dá wọn lóhùn so ní àwọn ọmọ tí wọ́n sọ pé it's not Ìlọrin ẹ má dá wọn lóhùn wọ́n tanra wọn ni o so àwọn náà mọ̀ pé ìṣekúṣe ni àwé yẹn ṣe wọ́n mọ̀ pé ìṣekúṣe ni àfáà yẹn ṣe so àtọ̀lọ́lọ́bà ẹ̀dà èyí táwọn máa ṣe nínú ẹ̀sìn à ń bẹ Allah ẹ̀dà kó já sí pé èyí tó pa wá láṣẹ òun la máa ṣe nínú ẹ̀sìn àwọn tọrọ lọ́wọ́ rẹ̀ pé kó ṣọ́ wa kó ń bẹ ìkéyìí tá ṣe tí a fi rí ìbínú rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tá fi wá lẹ́tọ̀ọ́ sí ìjìyà rẹ̀ láyé ń bẹ àti lálùkẹ́mẹ́ kálọ́bà ẹ̀dà kó ṣọ́ àwa àti yín kúrò níbẹ̀ ó yé báyẹn so fún délé yìí a fi ààyè kọlù lẹ̀ fún àwọn ẹni tí wọ́n bá fẹ́ pè wọlé fún àwọn ẹni tí wọ́n bá fẹ́ pè wọlé fún àwọn ẹni tí wọ́n bá fẹ́ pè wọlé kí Allah bá yẹ́dà kó má ṣáà gba ìjọsìn kálukú wa. نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته يا شيخ
Naam. ẹkú gbìyànjú wọn bá wa nígbà wa san ilé ẹsìn ìwé Àmín. ìyára rẹ ní àyà àgbà. ẹgbẹ́ ọgbọ́n níbi ìwé bíi Naam. kò sí tí ìbá fẹ́ yọ zakati fìtì àwọn dàgbà sí tí a lè sẹ́ẹ̀lì owó sí àwọn àkóbá wa yọ. Bẹ́ẹ̀ni, o lè yọ on behalf of fún yín. Tó bá mọ̀ yọ. Ìṣẹ̀lẹ̀ yọ zakati oúnjẹ fún gbígbà ẹ̀rọ. Okay. Ìjọba yọ owó. Ẹ yọ zakat ni o. Kí Allah bá yẹ́dà kó máa ṣàgbà. Àmín ìjọba a tún máa sọ̀rọ̀ lẹ́yìn. Àmín náà. Assalamu alaikum. Àwọn ìsìnkú bẹ́ẹ̀. Àfá àtàràgbá ni àtàràgbá, o ma àfá àtàràgbá, o ma ilé àtàràgbá ní Ìlọrin. Ẹni tó bá fẹ́ pé o. Naam. Assalamu alaikum Sheikh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹkú gbìyànjú kọ́lọ́ wa sọ ilẹ̀sẹ̀ lórí o. Àmín. Bọ̀ kí ló dé táwọn ọmọ Ìlọrin fẹ́ bá ọtí ẹ̀ lè bá Ìsìlámù jẹ? Kí ló tó ń ṣe báyìí náà? Tó bá dẹ̀ yà á sọ pé ìtúní kan pé àwọn ọmọ. Ìtàn Sàlámù dẹ̀ ṣe ní pé oúnjẹ náà Nábì Sàlámù fi yọ. So lásìkò Nábì Sàlámù owó wà, àwọn olówó wà, àwọn Abdurrahman ibn Auf olówó ni wọ́n nínú àwọn sàhábé Ànábì, àwọn Uthman ibn Affan olówó ni wọ́n. So àwọn olówó mi náà dẹ̀ wà nínú àwọn sàhábé Ànábì Sàlámù. So tí wọ́n ní owó ní o. So tí wọ́n ní owó. Abdurrahman ibn Auf ó ní owó, ó ní nǹkan oko, ó ní nǹkan ọ̀sìn. So àmá Nábì Sàlámù ò fún wọn ní option ní pé kí wọ́n fi owó yọ oúnjẹ náà Nábì Sàlámù ní kí wọ́n fi yọ. So tó ti bẹ́ẹ̀ já sí pé wọ́n lówó tó. So àwọn ẹni tí wọ́n ń sọ pé kí wọ́n fowó yọ, so nǹkan kan bẹ́ẹ̀ dó àwọn tí wọ́n gba wájú kọ̀ọ̀kan wọ́n lè mú ìgbìyànjú wọn kalẹ̀, wọ́n lè gbìyànjú lórí pé tọ́ èèyàn tún lè fowó yọ, ìgbìyànjú wọn nìyẹn gẹ́gẹ́ bí àfẹ́sìn kálọ̀ bẹ́ẹ̀ dá so kó kan wọ́n lẹ́san lórí àníyàn tí wọ́n ní lórí ẹ̀. Àmá àwòṣẹ́rí padà sí ohun tí Ànábì Sàlámù ṣe kíni, tánà Sàlámù kọ́ àlùmọ̀ nítorí òun Allah bẹ́ẹ̀ dáná sí wa. A ní gbé ọlá lékè, a ní gbọ́lá fún ọ̀rọ̀ ẹnìkankan lékè ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. So kò bá jẹ́ láti inú àwọn sàhábí ni wọ́n bá sọ radiyallahu anhum, so lakin nufaddilu qawla rasulillahi sallam ala qawli ayi ahad min as-sahaba. So ibi tọ́rọ̀ Ànábì Sàlámù bá ti wà tí wọ́n ti establish tí ń jẹ́sìn tó jẹ́ spọ́rọ̀ Ànábì Sàlámù ló wà ń bẹ́ẹ̀. So tábà wá rí ọ̀rọ̀ mi àbí opinion mi á gbé kalẹ̀ fún ọ̀rọ̀ Ànábì Sàlámù, á wà gbé ọ̀rọ̀ Ànábì Sàlámù. So dání. Naam. That's my question. Naam, tọ́yì, jazakumullahu khair. Secondly, ẹni tó kírun lé nìyẹn. Naam. Kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí nìyẹn? Ẹni tó kírun lónìí yìí ó kíkìkúkì ni. Kò ní ìrun 1, ẹlẹ́ẹ̀kejì àwẹ̀ rẹ̀ ò tún pé 2, bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ó yẹ kí wọ́n lọ mú kí wọ́n nà ń blálà. Allahu Akbar. So kí wọ́n má nà ju.
ṣé àwọn ìpẹ̀ àwọn òṣàbù o. kí lẹ wí. àwọn ìpẹ̀ àwọn òṣàbù kankan ní o. bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n máa ń ṣàgbákò ẹ má dá wọn lóhùn. àwọn ni wọ́n kò lórí kíjì ẹ̀ lónìí ẹ̀rí pé èèyàn bíi mélòó lọ́wọ́ àlẹ́yìn rẹ̀ nínú gàdàkà ni. ẹ máa bí. ẹ̀rí báwọn ẹ̀rí báwọn nínú àwọn ọmọ Ìlọrin ni wọ́n ń pè yóò ní gàṣàkà ńlọrin. ẹ ṣeun gan. naam. àmín àmín alhamdulillah. naam. naam. naam tọ́yìn. àmín àtẹ̀yìn náà. àmín àmín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. náà àmín àtẹ̀yìn náà ṣe. àmín. ẹ wá kí o gbólé ẹ ṣeun gan. ẹ sì wá ń parọ́ àwọn kan sọ pé kìí ṣe lọ a ní Ìlọrin ni tó rò pé ká tó jáde wá sọ̀rọ̀ ń bí a máa wá gbé òfìfo káàkiri ó mọ iye ẹni tá a ti pè tá a ti chaati pé ibo ni kinní ti ṣẹlẹ̀ ẹ sì máa wá pa irọ́ ẹni tó bá fẹ́ pè wọlé jàre ayé yọlé àsìkò ń bẹ. Ìlọrin ni wọ́n ti kírun náà. Ẹni bá fẹ́ pè o. Naam, salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Kí lẹ wí? Kí lẹ wí sàn? Naam. Ṣé lè fi oúnjẹ yóò ní o? Àbí kò fi kó lo ọ̀sẹ̀ ìwúlò wà láti. Tó bá téèyàn bá wà l'Amẹ́ríkà tó bá rẹ́ni tó lè fi oúnjẹ yọ fún bẹ́ẹ̀ that is tó bá fi oúnjẹ yọ tó bá rẹ́ni tí ó gbé fún kó yọ l'Amẹ́ríkà kó gbé fẹ́ni tó bá rí láti gbé fún so ní mùsùlùmí ó yé báwọn àmọ́ tó bá já sí pé kò bá nírẹ́ni tí ó gbé fún l'Amẹ́ríkà ní oúnjẹ ó lè fowó ránṣẹ́ sí organization tó bá ṣe kíni tó bá wà trustworthy kódà àwọn ẹni tó bá jẹ́ bí aráalé rẹ̀ bóyá bí bàbá ni wọ́n ń bẹ ní Nàìjíríà ń bí àbí ìyá so àbáwọn tó bá jẹ́